Hello, ẹ kú àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ wa. Etí tẹ́ ẹ fi ń gbọ́ wa ò ní di, ojú tẹ́ ẹ sì fi ń wò wá náà ò ní fọ́. Yorùbá Report yín náà rèé. Àwọn ìròyìn ọlọ́kan òjọ̀kan làá máa mú wá sétí ìgbọ́ yín. Ṣé ẹ ti mọ̀ pé ojúmọ́ kan ìròyìn kan ni, ọjọ́ kan ò ní sí kí a má rí oríṣiríṣi ìròyìn kan. Èyí tí ń kani láyà, èyí tí ń pani lẹ́rìn-ín, àtẹ́ní èyí tí ń jọni lójú, bẹ́ẹ̀ àárẹ̀ èyí tí ń kọ́ni, tí ń lani lóye. Ìṣẹ̀lẹ̀ kan tá a tún mú wá lénìí, ìròyìn kan bí ọjọ́ bíi mélòó kan, ọkùnrin kan tí wọ́n ń porúkọ rẹ̀ ní Matthew Issac, ọlọ́pàá ní Ẹbọyì. Matthew Issac yìí lórí póòstì dandan kan, fọ́nrán kan àbí fídíò kan sórí TikTok àbí Instagram, orí ẹ̀rọ ayélujára ṣá, ní ti ń jó ní fìbọn tamẹ́rẹ́gẹ́, ní làdí ìbọn sókè báyìí, ní ṣe oríṣiríṣi àwọn àmì tó jọ tàwọn ọmọ ẹlẹ́yẹ. Kì í ṣàwọn ìyá mi òṣòròmọ̀ǹgà, àwọn ìyá yín òṣòròmọ̀ǹgà. Tàwọn ẹlẹ́yẹ tí mò ń sọ làwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń bẹ láwọn iléèwé gíga. Bóyá iléèwé gíga ni ó ti ní irú nǹkan báyìí tẹ́lẹ̀, bóyá bẹ́ẹ̀ ni ó ti fara ju àwọn kan. Oríṣiríṣi ni wọ́n ń bẹ, ẹlòmíà láàyè ń bẹ, ẹlòmíà ní nǹkan ń bẹ, ìkan ń bẹ, wọ́n ní àlọ́rà. Ọmọkùnrin yìí ń fara jó sí orin àlọ́rà yìí pé àwọn I love àlọ́rà, ẹ mọ bí wọ́n ti máa kọ́. Ibẹ̀ làwọn èèyàn ti rí fọ́nrán yìí pé irú ìwà rádaràda wo leléyìí. Àwọn ìwà tí ó yẹ kí a mọ̀ dẹ́kun láwùjọ, ìwà ṣerú ọwọ́ ọ̀gá ọlọ́pàá ló yẹ ká ti wá ríro eléyìí láwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó jẹ́ pé ìwà wọn ò dá, iṣẹ́ ọwọ́ wọn burú. Ní ìwọ wá ń sọ pé o proud láti jẹ́ ọmọ ẹgbẹ́. Eléyìí kù díẹ̀ káàtó. Fọ́nrán yìí ni ó ti wá lọ káàkiri níbi ọjọ́ bíi mélòó mẹ́ta kan. Ẹlòmíì ẹ ti mọ̀ rí fọ́nrán ọ̀hún, ó ti ṣe bí ọjọ́ bíi mélòó, gan ti rí tipẹ́tipẹ́. Àmọ́ ní bá a ti wá wà yìí, àwọn ọ̀gá ọlọ́pàá ti rí fọ́nrán ọ̀hún ni wọ́n sì ti sọ̀rọ̀ lé lórí pé eléyìí ó tàbùkù ilé iṣẹ́ wa pọ̀. Wọ́n ti wá rè gbé Matthew, wọ́n ní wọ́n máa gbé bọ̀ l'Àbújá pé kó wá wí tẹnu rẹ̀ pé ó ti ta ẹsẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin tí wọ́n pè ní òfin social media policy, àwọn ìlànà àtẹ̀lé ẹni tí ó bá lo social media tó sì jẹ́ ọmọ tó jẹ́ ọlọ́pàá àbí nǹkan míì tó jẹ́ àwọn aláṣọ tí ń ṣiṣẹ́ aláṣọ, ó lè jẹ́ custom ni, ó lè jẹ́ nǹkan míì. Ní tí wọ́n wá ń sọ ni pé ẹ̀kọ́ la fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ ọkọ́, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ̀ ṣiṣẹ́ lọ́fíìsì bí tèmi yìí. Ẹni tá a bá mọ̀ sí àjẹká jẹ́ nǹkan tí ó jẹ́ nǹkan tó bójú mu, nǹkan tí yóò buyì kún ni. Kì í ṣe nǹkan kí n wá dé ní ìsìn kí n mọ jójú ẹlẹ́yà, jójú ẹlẹ́sìn, nǹkan burúkú ni. Pàápàá jùlọ àwa tí à ń ṣiṣẹ́ iṣẹ́ agbófinró, òfin la fẹ́ gbéró, ìwà ṣe ká mọ̀ gbọ́n, ká máa tẹ òfin lójú mọ́lẹ̀. Ọlọ́run wá ṣàánú wa. Ní jù báyìí lọ lénìí. Àwọn kan ló ní àwọn fẹ́ rójú mi pé ọkùnrin tí ń sọ̀rọ̀ wípé ojú rẹ̀ dà, ojú mi náà ẹ̀rí ojú mi pọ́n. Béèyàn bá ti ṣẹ́ díẹ̀ irú táìmù tí mo wà ẹ̀wọ̀n kan ní pé lẹ́bi náà ń ṣe eré ni. Ní jù báyìí lọ, a máa pàdé níjọ́ mi. Ẹ lẹ́ o.